a ti gbọ́ àṣírí nǹkan tó dá ẹ̀mí Sisi Quadri légbodò lójijì. Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi lórí ìpapòdà Sisi Quadri. Wọ́n ti sí lánàá, wọ́n ti lọ sinmi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń béèrè pé kí ló fà á, kí ni nǹkan tó ṣe gan pàtó, torí àgbọ̀pọ̀ ṣàìsàn kan lọ títí. Àbúrò ẹ̀ sọ̀rọ̀ ilẹ̀kùn, ó ní ẹ̀gbọ́n àwọn ṣàìsàn kan lọ títí pé bí àìsàn kan dá dùbúlẹ̀. Ó ní lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí ni wọ́n pe àwọn pé ó ṣubú ní oko sinimá tó lọ. Àwọn dẹ̀ ní kí àbọ̀ àwọn lọ gbé níbẹ̀, àbọ̀ àwọn dẹ̀ gbé wá sílé. Pátá àwọn gbé wá sílé, àwọn gbé lọ ilé ìwòsàn. Pàtó wọ́n délé ìwòsàn, wọ́n ní àìsàn ibà lásán ló ṣe. Wọ́n dẹ̀ fún ní ìtọ́jú tó péye nílé ìwòsàn. Lẹ́yìn ìgbà yẹn wọ́n discharge ẹ̀, ó wá sílé. Onígbà tó wá sílé, ó ní ó tẹ̀ ti wà òkè, kò kì í ṣe pé àìsàn kan dá dùbúlẹ̀. Ó ní ó kàn bẹ̀rẹ̀ sí sòsúkè náà ni after bí ọjọ́ mélòó. Ilé òsúkè ò lélẹ̀, ó ní fúnra ẹ̀ ló lọ ilé ìwòsàn, fúnra ẹ̀ ló fẹ́ sí ara ẹ̀rìn lọ, kì í ṣe pé àwọn gbé dìgbàdìgbà lọ. Pàtó délé ìwòsàn, ó ní 300,000 naira tó tẹ̀ kù sínú mọ́tò ẹ̀, ó kó fún òǹdá ni pé in case àwọn dókítà lè nídìí owó. Ó ní lẹ́yìn ìgbà yẹn ló tún wá transfer 1 million naira sí àkáǹtì pé wọ́n lè béèrè owó. Ó ní ṣùgbọ́n àfi bí nǹkan ṣe déédéé yí padà tí ẹni tó fẹsẹ̀ rìn lọ léwòsàn tó di ẹni tí kò lè fẹsẹ̀ ara rìn padà. Wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ǹjẹ́ ó ní àwọn nǹkan kan bí àìsàn ara tó ti ń ṣe ẹ̀gbọ́n ẹ̀ Sisi Quadri tẹ́lẹ̀. Ó ní òun ò lè sọ pé àìsàn kan náà lọ títí dùn pé ó ní ọgbẹ́ inú lọ. Ó ní ó dẹ̀ ti mójútó ọgbẹ́ inú náà. Ó ní ṣùgbọ́n kankan tí àwọn kan ṣàkíyèsí pé kì í sinmi. Ó ní kì í sinmi. Ó ní ó dé ìgbà kan tó jẹ́ pé àwọn ní láti pa fóònù ẹ̀ pé ẹ ní tan fóònù yìí, a fẹ́ kẹ́ máa rest torí òun ní ògo lé àwọn. Ó ní ó dẹ̀ ń tọ́jú àwọn. Ó ní kódà lẹ́nu bí ọjọ́ mélòó ló send owó sí òun pé káwọn fi gbẹ́ kànga ní ìrántí ọdún kan tí ìyá àwọn ti papòdà, kànga ìgbàlódé dámọ̀ sí bọ́wọ̀. Ó ní ògo ilé àwọn ni. Bóyá Sisi Quadri ṣe lọ nìyẹn. Kí wá ní àríwísí mi? Ọ̀nà méjì ni màá sọ̀rọ̀ lé lórí. Mo ti sọ ní fọ̀rọ̀ bọ̀dá Murphy Àfọlábí ṣẹlẹ̀, ọmọ ológo múra. Ẹ̀yin tí ẹ dẹ̀rọ̀ gbà yí wọn ká ẹ ràn wọ́n lọ́wọ́. Sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ kókó jàǹjàǹ kò jẹ́ kẹ́lòmíì súnmọ́ Ọlọ́run. Àwọn tó dẹ̀ ń sọ wọn. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé US visa Sisi Quadri ṣẹ̀dé ni. Ó ṣiṣẹ́ wọn ìjó jẹ́. Ó ṣiṣẹ́ yẹn sílẹ̀ wọn ìjó jẹ́. Wọn ìjó rí jẹ. Àbí wọ́n jó jagun wọn ìjó mẹ́rú. Wọ́n jó ṣòwò wọn ìjó jèrè. Ọjọ́ tí ògo ẹ̀ dé lọ́lọ́jọ́ dé bá. Ẹ jọ̀ọ́ ẹ rọ̀gbà yín wọn ká. Ìwé ìsìn àwọn apostoli orí 12 ó ní nígbà tó fi Pétérù sínú túbú, àwọn ìjọ sì ń fi ìtara gbàdúrà fún. Bàtà àwọn ìjọ ń fi ìtara gbàdúrà fún ní áńgẹ́lì Olúwa tó sọ̀kalẹ̀ láti wá rescue ẹ̀, láti wá síkìní, láti wá rescue ẹ̀. Tá bá ń gbowó lọ́wọ́ wọn, ẹ jẹ́ káwa náà nǹkan tá a bá lè ṣe láti kí wọn lẹ́yìn ká máa ṣe, especially nínú àdúrà wa. Ọ̀pọ̀lọpọ̀ kókó jọ̀njọ̀n bó ṣe máa wọlé, bí mo ṣe máa please àwọn family mi, àwọn friends mi nìkan ló wà after. Ẹ wo orú ọ̀rọ̀ tí àbúrò Sisi Quadri sọ. Ó ní kì í rest, kì í sinmi. Àtẹ̀dúpẹ́ pé àwọn family really tried, because ó ní family tó lè monitor yẹn to that level pé tó ń ṣàkíyèsí pé ẹni ò kì í sùn. Ẹ jẹ́ ká pa fóònù yẹn kó tiẹ̀ sùn, kó tiẹ̀ rest. Tí nígbà tó ṣubú location àwọn olókùn lọ gbé, àbúrò ẹ̀ ló lọ gbé. Ó túnmọ̀ sí wọ́n tiẹ̀ gbìyànjú. Bọ́dà yẹ pé gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé ó yí Ọlọ́run ọba, ṣùgbọ́n síbẹ̀ ẹ jẹ́ káwa náà gbìyànjú tiwa. Ó dùn mí o, ó dẹ̀ dùn gbogbo wa gan. Báyìí báwọn èèyàn ṣe ń sunkún lánàá, gbogbo àwọn òṣèré tí apá ni ṣé ìyàwó anú network ni gbogbo àwọn pọ̀ ń bẹ̀. Ó dùn everybody, boy this guy was so nice.
ó náà ìṣẹ́bí, ó náà ìsára, ó náà ìṣìlú, ó náà ìṣàwọn ọ̀rẹ́, kò ní àwọn kò háwọ́, kò ní wàhálà, ó náà ìṣàwọn onítìátà ẹgbẹ́ ẹ̀. Ṣùgbọ́n and then mo tún ṣàkíyèsí nǹkankan sẹ́rí because èmi believe nǹkankan ká ní wọ́n diagnose ẹ̀ dáadáa ó ṣeé ṣe nǹkan tó pa bí àwọn nǹkan tó ti hide sáré tó pa possible kún wọn rí because I could remember nígbà tí Ibrahim Afọlábí nígbà tí wọ́n máa sọ pé ìgbà tí wọ́n sick wọ́n pe nọ́ọ̀sì yẹn sọ wípé typhoid ni nígbà yẹn náà nìyẹn without knowing pé nǹkan yẹn ló wà padà gbẹ̀mí wọn. lọ́gbà tó yẹ pé hospital wa náà kọ́ ló ń ṣàánú wa ní Nàìjíríà hospital wa ní Nàìjíríà ò kì í sọ hospital kan lọ títí because ó possible nígbà tí wọ́n gbé dé mẹ́yẹn ó yẹ pé nǹkan mi wà lára ẹ̀ tó ju malaria lọ wọ́n àti gbogbo equipment medical equipment ta ní Nigeria hospitals ti ẹ̀rọ mi sí ni kì í ṣe gbogbo wọn tó yẹ kí wọ́n rí ni wọ́n máa rí lára èèyàn malaria nìkan náà máa ń sábà rí lọ́wọ́ tí Nàìjíríà tó bá ti lọ tó bá ti rí typhoid wọ́n á rí malaria nìkan ni àmọ́ nǹkan tó dẹ̀ lè tó wà lágbára èèyàn tó lè pààyàn wọ́n nígbà tí wọ́n bá rí àwọn lọ máa treat typhoid wọ́n lọ máa treat malaria nǹkan tó fẹ́ pẹ́ ni ẹ̀gá àwa máa rú sí lára ẹnìyàn ó fi máa gbẹ̀mí ẹni ò ní mọ̀ so kọ́lọ́n ṣàánú wa ni lórílẹ̀‐èdè yìí so kọ́lọ́n jọ kó bá wa dá àwọn ọmọ ẹ̀ sí ó dẹ̀ bá wa tú àwọn fámìlì ẹ̀ nú ó dẹ̀ tú àwọn onítìátà náà nú. Adéọmọdé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ má jẹ́ gbàgbé láti follow backup page mi Adéọmọdé backup ẹ dẹ̀ tún bá mi subscribe sí YouTube channel mi Adéọmọdé TV ó dàbọ̀.